èyí mà tó ga o. Ẹ wo oríkì ìdílé Sunday Ìgbòho tó tún fẹ́ kí orí àgbà méjì bọ kòtò kan náà lẹ́yìn àbẹ̀wò rẹ̀ sí Ọọ̀ni Ilé-Ifẹ̀. Sunday Ìgbòho Adéyẹmọ ti ṣàbẹ̀wò sí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì níbi tó ti tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ fún ọ̀rọ̀ tó sọ nípa rẹ̀ sẹ́yìn o. Ọjọ́ àbámẹ́ta ọjọ́ 23 oṣù kẹjọ ọdún 2025 ni Ìgbòho gbé ìgbésẹ̀ náà. Yàtọ̀ sí Ọọ̀ni, Ìgbòho ti tún ṣàbẹ̀wò sí àwọn orí adé míì nílẹ̀ Yorùbá lẹ́yìn tó padà sí Nàìjíríà láti ibi tó ti lọ sí àtìpó ní orílẹ̀-èdè Germany. Nígbà tí Ìgbòho délé Ifẹ̀, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló yí ká tí wọ́n sì ń kí ní mẹ́sàn-án mẹ́wàá gẹ́gẹ́ bí ó ti sọ. Níṣẹ́ ló lọ síbẹ̀ láti lọ túbá lọ́wọ́ Ọọ̀nirìṣà fún àwọn ọ̀rọ̀ kòbákùngbé tó ti sọ nípa rẹ̀ ṣáájú àsìkò yìí o. Ìgbòho ní Yorùbá sọ pé ẹnu tí ìgbín bá fi bú òrìṣà ẹnu náà ni yóò fi gbolẹ̀ níwájú rẹ̀. Mo wá síwájú òòṣà lónìí, ẹnu mi wọ́, mo wá fi ẹnu náà gbolẹ̀ níwájú òòṣà. Lẹ́yìn náà ló dọ̀bálẹ̀ síwájú Ọọ̀ni tó sì fi ẹnu gbolẹ̀ níwájú ẹ̀. Ìgbòho sọ pé òun kò mọ̀ pé Ọọ̀ni yóò pọ́n òun lé tó bẹ́ẹ̀, inú òun sì dùn pé ọgbà òun lọ́wọ́ lẹ́sẹ̀. Kété lẹ́yìn àbẹ̀wò náà ni ẹnu tó ń kun Ìgbòho pé ó rí Aláàfin ìlú Ọ̀yọ́ fín nínú ọ̀rọ̀ tó sọ nígbà tó wà nílé Ifẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé Ìgbòho ti sọ pé ọ̀rọ̀ náà kò rí báwọn èèyàn ṣe ń sọ ọ́ kiri o. Ìbéèrè tí ọ̀pọ̀ èèyàn ń béèrè ni pé kí ni ohun tó sọ gan-an tó ń dá fàákàjà sílẹ̀. Nígbà tí Ìgbòho wà ní ààfin Ọọ̀ni ni wọ́n fún un ní ẹ̀rọ gbohùngbohùn láti sọ̀rọ̀ níwájú Ọọ̀ni. Àsìkò náà ló kí ara rẹ̀ pẹ̀lú oríkì ẹbí rẹ̀. Èyí gan-an ló fa wàhálà tó sì di pé wàhálà òun wá ń gbilẹ̀ bí inú ọyẹ́ báyìí o. Lásìkò tó ń kí ara rẹ̀, Ìgbòho ní ìyá kan ń kì mí níbí yìí nísinsìnyí orí mi sì ń wú. Ó ní ládéládé Aláàfin kò lè pìtàn kó ní tàwọn bàbá mi báwo ó ṣe wọ̀. Èmi ni wọ́n máa ń kì ní ọmọ ládéládé Aláàfin Ọ̀ládé. Adé bàbá mi ni wọ́n gbà tí wọ́n gbé fún Aláàfin o. Orí adé ọmọ aládé òdì ọmọ aládé sẹ́sẹ́ ẹ̀fọn. Lẹ́yìn ọ̀rọ̀ Ìgbòho yìí ni ẹnu bẹ̀rẹ̀ sí ní kùn pé ó ń fi ohùn ránṣẹ́ sí Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Òwòadé. Tí ẹ kò bá gbàgbé, ọ̀rọ̀ kan ti ń jà nílẹ̀ tẹ́lẹ̀ láàrin Ọọ̀ni àti Aláàfin lórí ẹni tó jura wọn lọ nínú àwọn àgbà ọba ilẹ̀ Yorùbá méjì yìí. Wàyí o, Ìgbòho ti jáde sọ̀rọ̀. Ó ní òun kò bú Aláàfin o. Bẹ́ẹ̀ ni òun kò sì máa gbé ìgbésẹ̀ láti rí orí adé náà fẹ́ lásìkò àbẹ̀wò òun sílé Ifẹ̀. Nínú fídíò kan tó fi léde lójú òpó ayélujára rẹ̀, Ìgbòho sọ pé òun kò lè rí Aláàfin fín àti pé oríkì agboolé àwọn ni òun kì èyí tí Aláàfin fúnra ara rẹ̀ gan mà. Ó ní Aláàfin kì í ṣe ọba kékeré tí màá máa bú wọn. Mi ò bú wọn o, kábíyèsí, mi ò jẹ́ bú yín o, mi ò sọ bẹ́ẹ̀ o. Kì í ṣe pé mo bú bàbá wa Láàfin. Kí ni mo fẹ́ bú wọn fún? Kí àlàáfíà wà láàrin gbogbo ẹ̀yin bàbá wa làwọn ń gbàdúrà o. Ó parí ọ̀rọ̀ rẹ̀ pé kí Aláàfin dáríjì òun nítorí òun kò tó láti ṣe irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ láyé. Ìròyìn àjọ fún àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé
láti darapọ̀ mọ́ kànnì Jígí Alára ẹ máa bá wa fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ ẹ máa fi èròǹgbà yín sí abala àríwísí Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn.